sẹ́yẹ bí ọkàn Sídíkà. Sídíkà gbọ́nà ara o ọ̀nà ara ó dẹ̀ ti gbọ́nà ara o ó gbọ́nà ara. Àtòtò rere ó dilé Jídé Mọ̀nsúrù mi. Ayọ̀ Adémi Àyìndé. Àpátápàrà tó para ẹ̀ lájúbà. Jídé Mọ̀nsúrù bàbá wa ni. Àyìndé Àdé ọmọ àkọ́kọ́ ìmọ̀m nílùú Ògbómọ̀ṣọ́. Wọ́n náwó Jídé Mọ̀nsúrù mi. Wọ́n náwó Aláàjì Jídé Adé Ọlọ́run mọ́ padà lẹ́yìn yẹn o. Hájì Bùkọ́lá náwó Jídé. Ọmọ ìmọ̀mù àkọ́kọ́ nílùú Ògbómọ̀ṣọ́ Jídé. Okun ọlọ́jà mi Fadérara Mọ̀nsúrù. Ọkọ̀ Fàrídátù Fadérara ọlọ́mọ bí kú yá wa. Okun ọlọ́jà tó ń jẹ́ Ṣèkínà o. Ṣèkínà bẹ́bí ọmọ tó rẹwà lóbìnrin. Jídé bàbá Mọ̀nsúrù jù ní ọ̀mí o. Bàbá Ìṣá bàbá Sùwọ́yè bá tù mí Jídé. Bàbá Mọ̀nsúrù bàbá Mubarak ọlọ́mọ padà lẹ́yìn Jídé. Bàbá Sàmúsùndínì bàbá Ibrahim mi. Sọ́mbà mi tọ́jú bà mí. Ọmọ ogun kọ́rọ́bìtì Abudulayi Àkànbí Adé. Ọmọ ẹlẹ́mọ̀sán ní gbogbo gbòòrò bàbá lọ́mọ mi. Ọmọ mọ̀rọ̀ nfọ́yẹ̀kẹ́. Ọmọ láyé mi. Ọmọ onígbẹ̀ bàbá rẹ̀ àwọn mẹ́ni tó ń ṣe ní. Ẹ ṣé mo dúpẹ́ wọn náwó Mọ̀nsúrù Jídé. Àyìndé Adé tó ń jẹ Mọ̀nsúrù fi. Ọlọ́run mọ́ padà lẹ́yìn Mọ̀nsúrù Àyìndé Adé o. Gbogbo yín wá tán ẹ máa kú àdúró ti Gàsálì ẹ ṣé àdúpẹ́. Bàmí Àyìndé Adé. Abẹ́sẹ̀ fún gbogbo Ògbómọ̀ṣọ́. Assistant Controller General. Aláṣẹ Westland Group of Company. Ọmọlẹ Aláàjì Yusuf mi Àyìnlá Ọlátọ́dí kúrú pọ̀ ọ̀run rẹ̀. Ọmọlẹ Alájà Àyìsátù Mọ́pẹ́lọ́lá. Ọkọ̀ Alájà Ṣẹ̀rífà gbé nsọ́lá ọba mọ́ṣẹ́ bí o ti wù ẹ́. Bẹ́ńsọ́lá ọmọ Aláàjì Bàṣírù tó dọ́là ògbẹ́ lọ́jọ́ sí Ọlọ́run kọ́ fọ̀rùn kẹ́. Gàsálì bàbá Sẹ́mísìndínì ẹnjìníà mi Ọlámídé. Àyìnlá orí ẹ̀ ò ní burú. Ọkọ ìyàwó ẹ̀ ní máa dúpẹ́ fàlàwùrà bí ọba rẹ̀. Sàmúsìndínì. Ọkọ wa mi náà tú mi lọ́ládé mi mo gbà fún ẹ. Gàsálì orí ẹ̀ ò ní jẹ́. Ẹ̀dá ẹ̀ ò ní parun.
orí ẹ ò ní jẹ ẹlẹ́dẹ̀ ò ní parun aláwùrà má fi Kàsálí pa wá lẹ́kùn orí ẹ ò ní jẹ àyànmọ́ ẹ ò ní parun orí ẹ ò ní jẹ Kàsálí àyànmọ́ ẹ ò ní parun ọba má fi Kàsálí pa wá lẹ́kùn. Baba Mubaraku Wọládèjì chief accountancy ọkọ inú mi dùn Mubarak ọmọọba Kàsálí bàbá Ibrahim Ọlálẹ́kan o Kàsálí bàbá Olúwatóyìn Ọlábùkọ́lá mọ̀ pé ọmọ olóhùn mú apẹ̀rùn ọmọ lọ́rọ̀ àgógó àsìgbà nítọ̀nà tó mú ewúrẹ́ gúdú pé èyí tónú ló mú ewúrẹ́ gúdú pé èyí tónú ló mú ìran bàbá yín ní kí wọ́n má fi lọ yìí o ẹ kì í ṣẹgbẹ́ gbẹ̀rọ̀gbẹ̀nà àgùntàn kan gbọ́lọ́jọ́ èyí tónú ló mú ìran bàbá yín ní kí wọ́n má fi lọ yín o ẹ kì í ṣe gbẹ̀rọ̀gbẹ̀rún tó bá ṣe múndíà rọ̀gbọ̀dọ̀ tó ní Chelsea tó ní Barca ló bá sọnù ló mú wọn lẹ́sìn ní kí ẹran wá ẹlẹ́sìn ní kí ẹran wá ẹ̀yin ló máa arọ́kọ́ láàjọ mi tó rọ ẹ̀sìn. Àwọn lè mọ̀ra ń bá o bàbá mi Kàsálí yẹ káwọn Àyìndé adé bàbá mi Àyìndé adé wọ́n wò lè mọ̀ra bá láti Kàsálí títí ni wọ́n máa ṣàdúrà fún ẹ. Jọjà tata o, atata, ẹni jọjà tata o, onẹ́sì, ẹni jọjà tata. Ẹ farabalẹ̀ nítorí ẹjí George mọ́ kí ẹ. Ẹni George, àyànmọ́ ẹ kò sẹ́dá tó lè padà. Ẹlẹ́dàá mi mo bẹ̀bẹ̀ yé ẹlẹ́dàá mi gómi lè kéré. Bàbá Tọ́lágbé ọmọ ọba l'Amẹ́ríkà. Mo náwó náà sí bàbá Tọ́lágbé ìyẹn l'Amẹ́ríkà ọba máa fi kú yàwá láéláéláéláé. Ẹ̀rí George ní Nàìjíríà, ẹ̀rí George l'Amẹ́ríkà, ẹ̀rí George ní South Africa. Ẹ̀sìn ọba máa fi kú yàwá láéláéláé, ẹ bá mi sàmì àṣẹ. Àwọn àjíṣẹ́ bútú mi ẹ̀rí George yo. Àjíṣẹ́ bútú mi ẹ̀rí George yo. Àwọn Gàníyàn lọ́dọọdọ di cooks mi. Ẹ̀rí George jayé pẹ́ ọkọ̀ sáyé jayé pẹ́ ayé lóṣù bá ń jẹ lájúlé ọ̀run o. Ẹ̀rí George lọ́jọ́ ta ti délé ayé sẹ́rí kó ṣùpọ̀ yọrí ojoojúmọ́ ló ṣùpọ̀ ń yọ o. Nọ́ọ̀sì Ẹ̀rí George bàbá Tọ́lágbé l'Amẹ́ríkà ọmọ ọba. Àwọn engineer Ṣakiru wọ́n máa òkè máa fi kú yàwá. Kàbírù dínì mi kọ́ o
kó gbà fún ẹ. ẹ̀rí jọjà tata àtàtà ẹ̀rí jọjà tata. wọ́n náwó Kábírù ẹnjìníà ọmọ ọba wọ́n náwó Kábírù ẹ̀rí níyà. gbogbo abẹsẹ̀ máa wọlé ẹ farabalẹ̀ kẹ́ ẹ rọra. Yọ̀dé ní sùúrù kíá torí Ramoni abẹsẹ̀ náà jí mú abẹsẹ̀. ẹ mọ̀ṣẹ́ bí ń sinmi náà jí mú abẹsẹ̀. Ají Amusa wọn náwó. wọ́n náwó ọlọ́tọ́ ní púpọ̀ ọmọ ọba. wọ́n náwó ọ̀làdí púpọ̀ ọmọ. olóyè ọba Agbẹ̀sẹ̀ l'Ógbómọ̀ṣọ́. olóyè ọba Agbẹ̀sẹ̀ l'Ógbómọ̀ṣọ́. olóyè Kábíyèsí ọba Ṣọ̀ún Ajílété. Ají Ramoni wọ́n náwó. Akúrúyẹjọ́ ọkùnrin takuntakun. ọkọ̀ yìí di abẹ́bí máa bá ẹ délédélé. Agbẹ̀sẹ̀ l'Ógbómọ̀ṣọ́ nílé Ajílété. olóyè ọba Ṣọ̀ún Kábíyèsí tó kú jọ sí. Agbẹ̀sẹ̀ jọ́ olóyè ọba jọ́ fún mi. Bàbá Abdulmalik jọ́ fún mi. Agbẹ̀sẹ̀ mo ń bá ẹ lọ. ọmọ Ajílété tẹ́gbẹ́ l'Ógbómọ̀ṣọ́. ọmọ ọlọ́mù wa pẹ̀rọ. ọmọ ọlọ́mù wa pẹ̀rọ ọlọ́rọ̀ agogo. ọ̀sìngbànitọ̀ náà tó mú ìwọ sí mi kẹ́mi ó sì yẹn. òun làwọn ọlọ́mù ń sinra wọn tójú fi mọ́. ọmọ ọlọ́mù wa pẹ̀rọ Agbẹ̀sẹ̀ o. olóyè ọba jó fún mi. Agbẹ̀sẹ̀ mo ń bá lọ. ẹni obìnrin kọ́ lọ́nà tó kú ẹkún. ẹni obìnrin kọ́ lọ́nà tó kú ẹkún. ẹni obìnrin kọ́ lọ́nà tó kú ẹkún. Alájà yìí di yàtọ̀ mi wọ́n ná òògùn ìgbà. Délédélé Ayabẹ̀sẹ̀ ibùdówó ayaba. Ayamọ̀ ìṣọ́ ẹ̀yìn mẹ́nugún ayaba. Ayamọ̀ ìṣọ́ tí ó ṣe òun rere. Títí ni wọ́n mọ̀ ọ́n ṣe dúpẹ́ fún ẹ o. Ayájímọ̀ṣọ́ Mọ̀nsúrù ṣe ń bá mi tọ́jú chief of staff. Ṣẹ́gun ọmọ Ògúnwùyí. Ṣẹ́gun ọmọ Ògúnwùyí. chief of staff. Awòsèyí ọmọ Mákindé. Omi tuntun, ìjọba tuntun, àwọn èèyàn tuntun. Mọ̀dàrú òsì lẹ́gbẹ́ wa. Ẹgbẹ́ ti Ṣèyí Mákindé. Ṣèyí ló lè ṣe. Ṣèyí ló lè ṣe o. Lọ́lá Aláùsá ti Ṣèyí Ọlọ́run wá bá ẹ ṣe. Ṣèyí ló lè ṣe.
ṣèyí ló lè ṣe o omi tuntun lọ́lá aláhùn sátì ọlọ́run wá bá wa ṣe. ṣẹ́gun ṣẹ́gun Ògúnwùyí ṣẹ́gun 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 Ògúnwùyí ṣé ọmọ local government tó ń jẹ́ Kábírù ọmọba èyí mẹ́nu gún mi Kábírù o Kábírù tó bá di lọ́la tó bá gbégbá gómìnà a máa gún ẹ lọ́wọ́ àwọn Kasali Yusuf máa bá ẹ délédélé chief of staff máa wọlé mọ́ra bá chief of staff àwọn tí Kábírù àwọn tí Ṣèyí Mákindé Ṣèyí o ọmọ Mákindé mi o Ṣèyí ọmọ